Káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọdẹ ọdún bí gbogbo ọmọ Yorùbá ṣàlàáfíà lẹ́yìn gbogbo lé, ṣàlàáfíà lẹ́wà. Yorùbá nation náà ṣì ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Ẹ̀yin èèyàn wa, àwọn Fúlàní ti jáde tán báyìí. Wọ́n ti wá jáde tán. Wọ́n sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí lágbára. Wọ́n ní àrà mẹ́rìírí mo rí orí ológbò látẹ. Òun ni ọ̀rọ̀ àwọn Fúlàní. Àwọn lè jáde tán ni o. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí pé bí gbogbo ìlú ṣe rí báyìí, táwọn náà ti ṣe tán báyìí, àwọn ti jáde tán láti rí dájú wípé gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn, báwọn ti ṣe tán àti lé wọn dànù. Abẹ́gbọ́, nǹkan tẹ́ gbọ́ náà nìyẹn. Àwọn Fúlàní jáde tán ni. Wọ́n ní gbogbo àwọn agbésùmọ̀mí tó ń da gbogbo àdúgbò rú, tí wọ́n ń pa àwọn èèyàn, tó ń jí àwọn èèyàn gbé, páwọn ti ṣe tán àti darapọ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà láti lé gbogbo wọn dànù kúrò ní Nàìjíríà. Eléyìí wá ní agbára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jáde tán. Wọ́n ní ẹ dúró, ṣé Fúlàní míì wọ́n tún wà yàtọ̀ sí àwọn tá à ń rí, àwọn tó ń pààyàn kiri? Ṣé tún ní àwọn Fúlàní tó ń pààyàn kiri? A tún rí wọn yàtọ̀ sí ẹ̀yin tẹ́ tún sọ̀rọ̀ yìí ni. Ṣèbí ẹ̀yin náà lẹ ń pa àwọn èèyàn kiri? Èwo lẹ wá ń sọ jáde lẹ́nu tí ò dùn? Àwọn tí wọ́n gbọ́n wọ́n ti jáde o. Àwọn tí òye ti yé wọ́n ti ní ẹ má dá wọn lóhùn. Ẹ má dá wọn lóhùn lẹ́yìn tán ti gbọ́ wípé ìjọba ti ní fọwọ́ sí pé kí olúkálùkù kó jà fúnra ẹ̀. Lẹ́yìn tán ti rí pé ní ìpínlẹ̀ Edo, ní Uromi, wọ́n dáná sun àwọn kan. Wọ́n ti wá rí nísìnyí pé dàbí pé ìjọba ti fi àwọn arábí lẹ̀ kí wọ́n ṣe bó ṣe wù wọ́n. Àwọn gan ò fẹ́ kú. Ó ti wá yé yín bẹ́ẹ̀. Ó ti yé yín bẹ́ẹ̀. Wọ́n wá ń wá àtàmọ̀. Wọ́n ń wá ọ̀nà láti jẹ́ kí àwọn èèyàn kan gọra wọn. Káwọn èèyàn lè ní pé àbí kò ń ṣe àwọn Fúlàní ni. Èèyàn kan jáde, ẹni yìí gbọ́n, ẹni yìí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, ẹni tó jáde tó sọ̀rọ̀ yìí, dánsákì rẹ̀. Ó ní èwo ló ń sọ pé àwọn agbésùmọ̀mí, torí ọ̀rọ̀ yìí wá fẹ́ yé wa mọ́. Èwo ló ń sọ? Ó ní pé àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da ìlú rú, tó ń pa àwọn èèyàn, pé ẹ̀yin fẹ́ jáde wá pa wọ́n. O. Àwọn wo wá ni kílódé ṣé wàá ṣàdárúkọ àwọn dẹrandẹran? Torí àti ìgbọ́tẹ dárúkọ àwọn dẹrandẹran, nítorí pé ẹ fẹ́ yọ àwọn dẹrandẹran sọ́tọ̀. Àwọn dẹrandẹran tó ń gbé ẹran wọn wọnú igbó àwọn èèyàn láti máa jẹ oko àwọn èèyàn. Táwọn èèyàn bá pariwo, tẹ máa ṣá wọn ládàá, tẹ máa pa wọ́n dànù. Àwọn yẹn ńkọ́? Àwọn wo lẹ̀yẹn? Ẹ̀yin làwọn dẹrandẹran àbí ẹ̀yin kọ́ tún? Àwọn tí dẹrandẹran tún yàtọ̀ sẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀. Ọmọ Yorùbá nation lọ́nà àbáyọ o. Àwọn arábí wọn lè wá fi búrẹ́dì wá kó wa lómi ọbẹ̀ lọ. Kò jọ́? Bẹ́ẹ̀ ni, ní gbà. Yorùbá nation lọ́nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, ọmọ Yorùbá ẹ jí, ẹ má sùn. Ní tí àwọn arábí tí wọ́n jáde tán yìí, irọ́ ni o. Ẹ má tẹ́tí sí wọn. Wọ́n wá ọ̀nà àti gbé ọkàn àwọn èèyàn kúrò lára tiwọn. Bóyá wọ́n ti gbàgbé wípé lára àwọn àgbààgbà Fúlàní ti ní pé láìpẹ́ láì jìnnà páwọn máa ṣí ilẹ̀kùnlẹ̀ fún àwọn Fúlàní tí wọ́n wà ní orílẹ̀-èdè
ibòmíràn Burkina ni o, Mali ni o, gbogbo wọn máa ya wọlé. Àwọn ò gbàgbé, àfi kí Elédùmarè kó gbà wá. Ọmọ Yorùbá, ẹ má gọra yín o, ẹ má jẹ́ kán fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ rí, wọ́n ní Fulani youth leaders declare zero tolerance for banditry insecurity. The Fulani youth leaders from across Nigeria have declared a collective stance of zero tolerance for banditry and other criminal activities often associated with their ethnic group. Okay, this declaration was made during the FOB Unity Concert 2025 held on Monday in Lafia, the Nasarawa state capital. Okay, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti jáde pé ẹ má dá àwọn people lóhùn, àwọn gangan ni wọ́n ń pa wá, wọ́n ń wá àtàmọ́ ni. So kílẹ̀ ń try àti bá wa máa sọ ń sìn, káwa gbójú kúrò lára yín pẹ̀yìn kọ́. Ókè, gbogbo àwọn tí wọ́n á wọnú igbó tó ń pa àwọn èèyàn, tó ń bá àwọn ìyá sùn bó ṣe wù wọ́n, tó ń gbé ẹran wọlé, àwọn òwò làwọn yẹn. Yorùbá nation lọ́nà àbáyọ o. Àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Kenneth Nwachukwu ó ní story trying to divert attention, ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Wọ́n fẹ́ gbójú àwọn èèyàn kúrò lára wọn. Okay o, please add S-men terrorism also, because ẹ fẹ́ fi àwọn dárúkọ àwọn àgbẹ̀ àbí àwọn kí ló ń pè wọ́n, àwọn dẹrandẹran yín tí wọ́n ń disturb àwọn àgbẹ̀, tó ń pa àwọn àgbẹ̀, níbo lẹ fẹ́ fa àwọn yẹn sí? Ṣé àwọn yẹn náà wọ́n ṣe Fúlàní àbí? So tó bá wùn yín, nǹkan tó bá wùn yín ni kẹ́ ṣe o. Nǹkan táwa mọ̀ ni wípé Yorùbá nation ni àwa ń jà fún. Bẹ́ẹ̀ ni, orílẹ̀-èdè Yorùbá là ń jà fún. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti jáde tán lórí ọ̀rọ̀ tí àwọn Fúlàní yìí sọ. Wọ́n ń gbìyànjú láti sọ fún wa wípé àwọn kọ́ ni àwọn ń dáràn. Àwọn wo ló wá ń dáràn o? Àwọn wo ni dáràn? Àfi kí Ọlọ́run Elédùmarè gbà wá. Okay o, gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ láìpẹ́, ó ní story for the gods. Ó wùn yín kẹ́ máa kà. Ní báyìí ẹ̀yin náà ni ẹ̀ ń kówó fún wọn, ẹ̀yin náà lẹ̀ ń ṣílẹ̀kùn fún wọn, ẹ̀yin náà lẹ̀ tún fẹ́ lé wọn dànù. Okay, tẹ́lẹ̀ nípa àwọn Haúsá ló ń sọ̀rọ̀, ayé understand pé okay o, because lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní gan wọ́n ń pa àwọn Haúsá. Kí lẹ wá ń sọ? Ẹ má yẹ kí anybody kan fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ lọ. Àní jù báyìí lọ lórí eléyìí. Yorùbá nation lọ́nà àbáyọ. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣù, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá ní a má bọ̀ láàní dé bá. God bless Yorùbá nation. Kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.